bàbá rán wa níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ wọ́n ní bàbá rán ni níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ èmi ò jíṣẹ́ tí ò dá ní tèmi èmi ò jíṣẹ́ tí ò dá ní tèmi ọlá ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́ ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n ẹkún ń bẹ fọ́mọ tí sá kiri lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn ọ̀pá akọ ọ̀pá òpejò ejò akọ ejò pàjá ajá akọ ajá òkó yín jẹ kọ má ṣe jíṣẹ́ tí ò dáa ẹ kú dédé wòyí mo tún dé padà àfi táwọn ò bá rí láàní sọ àní ìgbà kan balẹ̀ Yorùbá jẹ́ lóko ẹrú tó kó wa sí a máa jáde nínú ẹ̀ ẹni bá tún lóun tún fẹ́ kó wa wọnú ìgbèkùn mi àrà máa sọ́pa wọ́n ni wọ́n ti tún dé o another àwọn Agbaya the set of foolish people wọ́n tún fẹ́ kó Yorùbá wọnú ìgbèkùn mi wọ́n tún dé o àwọn atọmọ ọlọ́mọ pa wọ́n tún dé wọ́n rí pé àṣírí àwọn Afẹ́nifẹ́re tú wọ́n mà tún kóra wọn jọ wọ́n rí wípé ọwọ́ pálábá àwọn Afẹ́nifẹ́re ti ségi pé ojú àwọn ọmọ Yorùbá ti là wọ́n ti tún kóra wọn jà o wọ́n fẹ́ porúkọ dà ṣùgbọ́n wọn ò pàwàdà ṣé mọ̀ pé a ti sọ fún yín pé nígbà tí bàbá wa Ibrahim Adésànyà ti kú l'Afẹ́nifẹ́re ti kú àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dẹnudẹnu those people that we can call the real Awons pé iṣẹ́ táwọn lọ́wọ́ tó gbé lẹ̀ wọn ò fẹ́ kó parun Ibrahim Adésànyà was one of them. He's a good leader, a good father to the Yoruba race. Ìkúdí Uncle Bola Ige wọ́n pa Uncle Bola Ige torí pé Uncle Bola Ige ní òun fẹ́ ṣàtúnṣe orísun Yorùbá gbọ́dọ̀ dídí ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń fọ́n padà. Wọ́n ti tún dé o wọ́n pera wọn ní CYE wọ́n tuntun dé wọ́n ní àwọn ní agbẹnusọ fún ìran Yorùbá ẹgbẹ́ ṣe lóòótọ́ ni Council of Yoruba Elders the anybody that call himself a leaders in Yoruba land tó bá ti sọ̀rọ̀ nípa restructuring nípa amendment of the Constitution of Nigeria kì í ṣe Yoruba leaders àwọn tá a mà lé agbẹnusọ fún ìran Yorùbá lónìí bàbá Professor Banji Akintoye àrólé Awólọ́wọ̀ olóyè Májàsọ́lá Sunday Adéyẹmí Adéníyì Adéyẹmọ Kàkàkí Olódùmarè last born of Awólọ́wọ̀ àwọn tó jẹ́ agbẹnusọ fún ìran Yorùbá nìyẹn tí àwa mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ó ká wọn ó mú láyà wọn akéré nígbà t'Awólọ́wọ̀ wà láyé ọwọ́ ọwọ́ ò tí ì tètí dáadáa ṣùgbọ́n nígbà tí bàbá Bánjí Akíntóyè wà lá tó dé àtọlóyè Chief Sunday Igboho àti lajú àti ríran àwa ka ìtàn Awólọ́wọ̀ a kà lọ síwájú a kà padà sẹ́yìn a rí wípé bàbá Bánjí Akíntóyè olóyè Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ń ṣiṣẹ́ lọ́sàn àti lóru pé kí iṣẹ́ Awólọ́wọ̀ má parun ẹgbà wa wọ́n tún dé o set of jẹgúdújẹrá tó tún fẹ́ máa forúkọ Yorùbá gba brown envelope lọ́wọ́ ìjọba wọ́n ti tún dé o wọ́n láwọn ní bí wọ́n ṣe kọ́ bẹ̀ the new voice for the Yorùbá race ẹ parọ́ we don't know you and we don't want to know you ọba kan ò lè jẹ tọ́ba kan ò bá kú àwọn ọba tó dẹ̀ ìwà lóde òní Akíntóyè ọmọ kékeré sì ni Sunday Igboho Òòṣà
ó sì ń rákòrò lọ́wọ́ ni ọmọ kékeré ni kò tí ì dìde rìn so wọ́n máa pẹ́ we don't know you ẹ fẹ́ fi wá powó ni bí àwọn Afẹ́nifẹ́re ṣe fi wá powó tó ń bayé Yorùbá jẹ́ tó ń tẹ̀wọ́ fáwọn Fúlàní wọ́n wá kọ́ ń bẹ̀ ọ̀daràn ni wọ́n bẹ́ẹ̀ bá ti rí wọn mi ò tí fẹ́ dárúkọ wọn ṣùgbọ́n tí wọ́n bá gbẹ́jẹ́ bọ̀wọ́ I will mention their name one by one kò sí tẹ́nibọ̀dì lẹ́fẹ̀ẹ́ mi ṣe mo ti sọ fún yín pé lórí ọ̀rọ̀ Yorùbá yìí ẹni máa kú pàdé ẹni máa pa wọ́n dé àwọn ọmọ ìrankíran àwọn Agbaya àwọn jẹgúdújẹrẹ olè wọ́n dé o wọ́n dé ẹ gbà wá lọ́wọ́ wọn o ẹ̀yin ọmọ Yorùbá ti Dúpẹ́ Onítìrí la sì ń jẹ lọ́wọ́ tá àti ìjẹ tán àwọn tó sọ pé they are the first new face for the Yoruba race wọ́n yan chairman South West o wọ́n yan chairman South East wọ́n yan chairman North West wọ́n yan chairman North East tá a dẹ̀ sọ pé we don't want to have anything with this Fulani that killing us every day kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n tún fẹ́ máa fi wá gba brown envelope ní Yorùbá wake up tẹ́ ẹ bá ti rí wọn wò wọ́n ìkànnì wọn tẹ́ ẹ bá ti rí wọn wò wọ́n o wọn ò fẹ́ ká débi àhúnrè Ọlọ́run ló sọ pé ó yá ìkànnì wọn tẹ́ ẹ bá ti rí wọn wò wọ́n o wọn ní wọn ò fẹ́ ká gbẹ́rù dórí Ọlọ́run ló sọ pé ó yá ọmọ Yorùbá àti wálé ayé yìí adẹ̀gbẹ́dọ̀ ṣeunre àti wálé ayé yìí ẹni tó dá wa wálé wa ó dá wa wá sílé ayé láti ṣe rere ni don't allow them to use or collect dollar don't allow these people láti máa tún fi ìran Yorùbá gba brown envelope gba appointment gba contract lọ́dọ̀ federal government of Nigeria we are not part of them. Any leaders call any so-called their self-leaders tó bá ti jẹ́ pé wọ́n fẹ́ àtàṣì Yorùbá papọ̀ mọ́ àwọn tó ń pa wá bí ẹni pẹ́ná tó fẹ́ paná ọjọ́ ọ̀la Yorùbá you are not our leaders. Council of Yorùbá Eid leaders lílé yín lórí ọmọ yín lórí aya yín àti àwọn àna yín lẹ ti jẹ́ leaders not Yorùbás we don't need you. Ohun tí Afẹ́nifẹ́re ṣe tó fi kó ìran Yorùbá sínú ìgbèkùn ẹ̀yin náà tún fẹ́ bẹ̀rẹ̀ kẹwàá máa jáde pé you speak behalf of the Yorùbás you must amend this constitution kẹ́mà fọ́tá we must restructure this country we must have a police state mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀fí ń lu Yorùbá ní jìbìtì nìyẹn we don't want you you are not our leader the only leader we know in Yorùbá now tí àwọn ọba ilẹ̀ Yorùbá approve gbogbo orí adé ilẹ̀ Yorùbá tán approve tán mọ̀ wípé yes ìgbé ayé ìgbàanì tó sọnù lọ́wọ́ Yorùbá làwọn méjèèjì ṣiṣẹ́ lé lórí we want to return the government of the Yorùbá to our kábíyèsí ọba lónìlú àwọn ọba dẹ̀ tí wọ́n ti approve wọn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti lù wọ́n lóǹtẹ̀ Professor Stephen Banji Akitoye and Chief Sunday Adeyemo Igboho Òòṣà ọmọ ọba làwọn méjèèjì ilé ọba náà ti wá àwọn ọba ti lù wọ́n lóǹtẹ̀ àwọn tó gbẹnu sọ fún ìran Yorùbá nìyẹn that is the people we know tí àwọn kábíyèsí wa ò bá ti sọ̀rọ̀ tí àwọn kábíyèsí wa ò bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá ti gbọ́ lẹ́nu olóyè Sunday Igboho tá a gbọ́ lẹ́nu bàbá Akíntóyè we believe that they speak for the Yorùbá race kì í ṣe ẹ̀yin olóṣèlú olè tẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti wá appointment lọ́dọ̀ federal government wọn ò rí wọ́n fẹ́ bá àwọn náà fẹ́ máa fi wá jẹ national cake àti bọ́mọ yín lọ́wọ́ tẹ́ ẹ̀ bá fi ọwọ́ yín síbi tó yẹ kọ́wọ́ yín wà á gé ọwọ́ yín máa wo you are not our leaders ẹ má jẹ́ ń dárúkọ yín o we don't want to have anything with you ikú ní Ìgbò ẹ jẹ́ kí Ìgbò máa ṣe títí wọn kí Fúlàní máa ṣe títí wọn kí Yorùbá máa ṣe títí wọn Ọlọ́run ọba tó dá wa ẹ lọ wo máàpù yẹ dáadáa
ó mọ̀ọ́mọ̀ ìdá Yorùbá gédéǹgbé ni kò so wá papọ̀ mẹ́nikẹ́ni. We don't want forced marriage anymore. Ẹ má kó wa bá, ẹ má fi wá gbókùn mọ́. No chance láti máa fi Yorùbá gba contact lọ́wọ́ Nàìjíríà. We are not part of Nigeria anymore. Tàbá kì tàbá sá tẹ́yìn bá lè sọ pé ẹ̀mẹ́ni tó kú ayọ̀kùmọ̀ tìyín. Council of Yorùbá leaders, we are warning you. Ẹ ṣe agbẹnusọ fún wa o. Afẹ́nifẹ́re gan tí Awólọ́wọ̀ dálẹ̀. Nígbà táwọn ọmọ Yorùbá rí pọ́ dàdàkúdà, we reject them. We reject them totally. So you, gbogbo ẹ̀yin tí mò ń wò yìí, ọ̀daràn ní gbogbo ṣíàmà méjì, àbí bẹ́ẹ̀ kọ́, north east, north west, ṣíàmà méjì, àwọn abaniláyé jẹ́, we don't want them. Any leader tó wá lọ mígù ara ẹ̀ pẹ̀lú north, tó lọ mígù ara ẹ̀ pẹ̀lú àwọn Boko Haram tó pa wá nípakúpa, ọ̀tá Yorùbá nìyí. You can't speak for Yorùbá race at all. Ẹ má jẹ́ ń dárúkọ yín o, tí má dárúkọ yín pátápátá ẹ̀gbéwé kọ́ọ̀tù wá. Ṣé gbọ́ mi? Mo máa ń sọ Gani Báyọ̀ mi lọ sí ẹ̀wọ̀n torí òdodo. Pa Adékúnlé Ajáṣin lọ sí ẹ̀wọ̀n torí òdodo. My father, Fẹ́mi Fálànà, lọ sí ẹ̀wọ̀n torí òtítọ́ ni. A nígbà kẹ́ bá yí ọjọ́ ọ̀la Yorùbá jẹ́. Àwọn tó pa wá, àwọn tó ń dẹ̀ ẹ̀mí ọmọ Yorùbá lẹ́gbẹ̀dọ̀, ẹ tún fẹ́ lọ kọ́ wọn papọ̀, kẹ́ tó wá dà wá sábẹ́ wọn. No, you can't speak for the Yorùbá race. Ẹ yá tètè turn back. Tẹ́ ẹ bá níṣẹ́ wáṣẹ́ mi ṣe. If you don't have work, find another work to do. Ẹ lè sọ̀rọ̀ behalf of the Yorùbás. Ẹ lè dẹ́gbẹ́ yín lẹ́ o. Kẹ́ máa ṣe títí ní o. Ẹ má kó gbogbo Yorùbá papọ̀. Ẹ lè dárúkọ ẹbí yín. Tó bá tí àwọn ìlú tẹ́ ti jáde bá gbà yín láyè, ẹ lè dárúkọ ìlú tẹ́ ti jáde. But kẹ́ sọ pé you are the new voice for the Yorùbá race. Ẹ ṣí ẹ wrong. Ẹ má wo ọmọ Yorùbá ń jà. Ara kan gàṣà wa lọ́wọ́. Ara kan wá. Ohun tójú wa rí nínú Nàìjíríà. Ọjọ́ orí wa ò gbé. That is why we reject any leaders in Yoruba land. Tó fẹ́ tà wá fún Fúlàní again, we will not allow you. Enough is enough. Tẹ́ bá fẹ́ lọ dìbò ní Nàìjíríà. Ẹ má kó ti Yorùbá mọ́. At all. Leave us alone. We did not belong to you. Àwọn tí Ọlọ́run gbé kalẹ̀ that can speak for the Yoruba race. Bàbá Bánjí Akíntóyè and Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn tó ṣe títí wá nìyẹn. Àwọn tó sọ pé ìran Yorùbá ò gbọdọ̀ kú. Àwọn tó sọ pé ìran Yorùbá ò gbọdọ̀ jìyà. Àwọn tó sọ pé ilé ìtàn kó wà lẹ́rú ó tó gẹ́. Àwọn tó sọ pé enough is enough for suffering. Àwọn tí ò fẹ́ kárí ògolo. Àwọn náà kojú ìjà sí. It is because of the Yoruba race. Ní Nàìjíríà náà fi lọ àtàkì ilé olóyè Ìgbòho. Tọ́pọ̀ gbogbo bọ́bá tẹ̀ jẹ́. Sacrifice wo lẹ̀yin ṣe fún ìran Yorùbá. Bàbá was 86 years. Nígbà tó kó bọ̀ wá sí Adó ń bí báyìí. Tọ́rọ̀ pé bàbá wà lé. Wọ́n fẹ́ pa bàbá oní bàbá mọ́lé. It is because of the Yorùbás. Sacrifice wo lẹ̀yin ti ṣe fún ìran Yorùbá. We don't need you. You are not our fathers. So don't call yourself a new voice for the Yoruba race. Níbo lẹ ti wá. Níbo lẹ ti wá. Níbo la ti pé ìtajà tó kan lè mọ́mù. Níbo lẹ ti wá. Ẹ jẹ́ yí ọwọ́ bí àrùtì yín padà. Kẹ́ ẹ bá níṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ lọ dáko. Bí Fúlàní ṣe ń pa ọmọ Yorùbá. Tán pa lọ́tún tán pa lósì kí lẹ rí sọ sí. Kí lẹ rí sọ sí. Ìyànjú wo lẹ gbà. Ẹ dákẹ́ rọ́rọ́rọ́ ni. Ẹ fẹ́ máa fi Yorùbá gbowó lọ́wọ́ federal government. Àṣírí yín ti tú. No way. Yorùbá tèmi ti yàtọ̀ sí tàná. A máa pariwo yín ni pé kò sí ààyè. Ẹ má pè wá mọ́ Fúlàní. Any leader in Yorùbá land tó bá sì fẹ́ so wá papọ̀ mọ́ Fúlàní, that leader will reject him totally. We don't fight with your Fulanis. Fulani is fighting us.
and killing us every blessed day. Ẹ̀yin ò rí kankan sọ sí ṣùgbọ́n ẹ lè gbé jáde pé ẹ̀yin ni new voice. Ọlọ́run mà kú iṣẹ́ lókè ọ̀run o. New voice kọ́ new attended ni. New voice kọ́ new attended ni. Ẹ jẹ́ lọ kíwọ́ ọmọ yín bọ́ṣọ́. Ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọ́ṣọ́ o. Mo ń kí yín lọ. The new voice for the Yoruba race. Wọ́n tún sọ̀rọ̀ pé the journey, the practically beginning of the journey to the restructuring of Nigeria. Ṣé rí pé wọ́n tún bá kan bọ̀. Restructuring náà ni làwọn Afẹ́nifẹ́re fi ń jẹun. Bóyá wọn àráyè wọnú Afẹ́nifẹ́re lọ, wọ́n wá lọ dá gúrùpù títí wọn lẹ̀. Àwọn náà fẹ́ máa pariwo restructuring ni restructuring kí Nàìjíríà wá ní àwọn ilé tún jáde síta o. Oyayayaya kó tún pè wọ́n sí mítì kó gbé mílíọ̀nù sí wọn lápò. Ẹ ṣí, we don't know you. You are not part of us. Ẹni tí ò bá bí ènìyàn ò lè pera ẹ̀ ní bàbá èèyàn. Àrán yín iṣẹ́ ẹ lè sọ̀rọ̀ behalf of us. CYE ẹ má jẹ́ dárúkọ yín o. Ẹ lórúkọ o. CYE ẹ má jẹ́ dárúkọ yín o. Mi ò wojú ṣe o. Anything about the only property that I have is Yorubas. The only property that I have is Yorubas. Gbogbo ìbá àjọmọdé ni ìbá àjàgbà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin tó bá lóun fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, I will attack it, both physical and spiritual. Ẹ̀rí ẹ kí wọ́n ọmọ yín bọ́ṣọ́ o. CYE ẹ má pèrè ayé pé ẹ̀yin lágbẹnusọ fún ìran Yorùbá o. Àmọ́ yín o. Bàbá Bánjí Akíntóyè is there. Olóyè Chief Sunday Igboho is there. Tí nǹkan bá fẹ́ yíwọ́ tá a bá pè wọ́n, àwọn là ń rí. Ìgbà tí Fúlàní ń pa wá, àwọn ló ń sọ̀rọ̀. Ìgbà tí Nàìjíríà ń gbé àáké dání tí ń là mọ́ wa lórí, àwọn ló jáde síta. Torí pé wọ́n sọ̀rọ̀ behalf of the Yorubas. Federal government of Nigeria bẹ̀rẹ̀ sí àtàkì wọn kiri. Wọ́n fi kú wá wọn kiri. It is because of the Yorubas. Not fẹ́ pa Sunday Igboho. It is because of Yorubas. Igboho ṣe ẹ̀wọ̀n ní Kútọ́nù kó jálé o. Torí pé ó sọ pé ẹ má pa Yorùbá mọ́. Torí Igboho sọ pé the only property I have is Yoruba people. Don't kill my people. Sacrifice wo lẹ̀yin